abu àwa ò ṣèkà anáwó anára anọmúrímówó apọnlé àṣẹ ìwọ Ìyábọ̀ orí nǹkan kan náà olórí gbẹgbẹrẹ bí ajá sán ọgùn òṣì ló ń bá kiri ó bẹ̀bẹ̀bẹ̀bẹ̀ kó tó rí invitation gbà ni bó ti fi invitation wọn gbogbo èèyàn ó kú mọ̀ pàwá ní invitation Alhaji Ààrẹ Abdulateef Adégbáyéga ó ṣe dáadáa kò dojú àdúrà tì mí orí red carpet báyìí ló ti ń ná owó ńgbà tí Mercy Aigbe dẹ̀ máa san wá padà lábárí pẹ̀lẹ́nu ìṣó. ẹ̀yin èèyàn wa Lizzy Anjorin jáde wípé arábìnrin tí a mọ̀ sí Mercy Aigbe wípé níṣe ló betray òun o ó ní wípé arábìnrin ọ̀hún ó fi ọ̀bẹ ẹ̀yìn ó fi jẹun níṣu wípé ó betray òun ni ó pẹ̀lú Ìyábọ̀ Òjó ọ̀dọ̀ Ìyábọ̀ Òjó ló ní ó ti betray òun ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká wo èyí tó kù. nítorí pọ́n fẹ́ ta fíìmù mélòó la fẹ́ kà nínú ìwọ ọwọ́ yín lẹ́yìn kéèyàn ra kò èmi ò rí nǹkan kan téèyàn lè fi súnmọ́ ògbó yín kó má jẹ́ Lizzy Anjorin gan lẹ ṣe fún kó jára àtà lẹ ṣe fún ìwọ ọwọ́ yín ẹ̀kọ́ ńlá ni ó kọ̀yàn lọ́gbọ́n ẹ̀kọ́ ńlá ni ẹ̀kọ́ so lẹ́yìn tí èmi lọ patí yín tí mo náwó nára tẹ́ ẹ̀ wá sí patí tèmi tẹ́ ẹ̀ tún wá lọ gbẹ́nu ìṣó kò sẹ́ni tẹ́ ẹ̀ lè fi rúbọ nítorí àti polówó fíìmù tẹ́ ẹ̀ fi ní lárí ìdí ẹ̀yẹn kò sí ẹni tẹ́ ẹ̀ lè fi rúbọ èmi kẹ̀ ẹ máa ń lọ patí mi ń lọ patí Mercy ọmọ dáadáa Mercy Aigbe mo láìkí ẹ ó gbọ́n jù wọ́n ti búlì ẹ̀mí ẹ̀ ti fẹ́ bọ́ ó yá corporate Ìyábọ̀ Òjó ló fẹ́ ká gbà ṣé bó ṣe fẹ́ nìyẹn ó yá mi ìkú lọ patí Lizzy kò dẹ̀ búlì mi bóyá náwó tó nára tó kò búlì mi Lizzy ò búlì mi Lizzy ò búlì àwọn ọmọ mi kò búlì ìyá mi Ìyábọ̀ kí ló fẹ́ ṣé bó ṣe fẹ́ nìyẹn ó yá àbọ̀sẹ̀ kọ́kọ́ ló lọ lò ń lé ẹ̀.